èmi àti Ọmọlára àjọ bára wa ṣeré máṣíìnì tí mo gbé lọ mo lò fún un abára wa ṣeré òun tiẹ̀ kò ní máṣíìnì tó ń wọnú àmọ́ eléyìí tó máa ń wà lórí ìdọ̀ nìkan lónìí ó ní wípé bí ta ti ń sọ̀rọ̀ ó ní kí n jẹ́ kí màá tó ń jọ wà ó ní kí n gbìyànjú kí n lọ́kọ bó ṣàlàyé fún un bí mo ṣe disvirgin bó ṣe gbàgbá lé mi ó ní kí n lọ́kọ ó ní kí n fi kí n tí ì bá lọ́kọ àwọn èèyàn yìí tẹ̀ máa fura sí mi kí ìdè mójú àwọn tí màá máa kẹnu sí láti bá ṣeré papọ̀ nítorí wípé àwọn èèyàn tó bá ti ní àṣírí kékeré kan lọ́wọ́ wọ́n máa ń sọ kiri ni ó ní ṣe mo mọ èèyàn tí Lára ti máa sọ̀rọ̀ fún tó jẹ́ pé wọn ò ní lè wá sọ fún mi bọ́ ìgbà tó sọ fóun báyìí òun sọ pé kó má sọ fẹ́ni kankan mọ́ o wípé kó bá mi bò ó ní mo mọ̀ pé òun lè sọ fún ni ó lè má gbà láti bò bẹ́ẹ̀ yẹn ó ní kí n jọ kí n má ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ ó ní kí jẹ́gẹ́ mi àti òun jọ wà papọ̀ kájọ máa fẹ́ra wa ọ̀rọ̀ yìí bá mi lára mu inú mi sì dùn a sì jọ ń fẹ́ra wa njọ́ náà gbà tó lọ ó ṣe transfer sí mi mo wò báyìí ó ní yes just for yourself mo gbà mo kúrò a lọ nígbà tí èmi àti ẹjọ́ ń ṣeré lọ ó tó stage kan ó ní kí n jọ kí n jẹ́ ká ṣe fídíò mo ní fídíò ó ní òkè èmi lè bójú ara tèmi mo lè bójú mi òun á fún mi ní nǹkan tí màá fi bójú ó ní àmọ́ òun ò ní bójú kí màá tó ń jọ ṣeré nígbà tí òun bá dá wà òun máa ń fẹ́ láti máa wò ó fẹ́ wọn tóun ti ṣe ó fi hàn mí àwọn obìnrin tó ti bá ṣe papọ̀ ó fi gbogbo ẹ̀wọ̀n mi ẹ̀rù bá mi pé nínú ayé àti ṣeun àjọ ṣe papọ̀ nígbà tá a ṣe papọ̀ ó ṣe fídíò sí wàhálà ń bẹ mo bá tèmi lọ pọ̀ tí ìgbà tó yá mo ní kó má wọrí ń gbà yẹn bàbá tí ráwọn tó jẹ ṣe papọ̀ kò sáré lọ tà síta àbí nǹkan kan ó persuade mi ó lè mí náà lè ní lọ́wọ́ òun náà lè ní lọ́wọ́ ó ti ṣe àjọṣe fídíò àjọwàpọ̀ bàtà ṣe yẹn tán tàbí ara àjọṣepọ̀ tán mo lọ ó fún mi lówó ó ṣe owó sí mi ó lọ èmi náà lọ ìgbà tí mo délé inú mi dùn ara mi dùn yàtọ̀ mo sùn nígbà tá a sùn ó sì dùn mọ́ Lára ẹ̀ẹ̀kan mo bá ṣe o wá ní kí n bọ́ sọ̀rọ̀ kí n wá wẹ̀ ó ní wo mi wẹ̀ jàre ó lọ wẹ̀ nígbà tó wẹ̀ ó kásọ sílẹ̀ ó ti mọ̀ pé tóun bá kásọ sílẹ̀ tí n bá ti rọ́yàn òun tí n bá ti pẹ̀lú sóun máa wá látẹ̀yìn máa fọwọ́ bọ ọ̀yàn òun látẹ̀yìn mi ò ṣe mo kàn sùn ni kò fẹ́ sọ fún mi pé kí wọ́n á fọwọ́ kàn àbí ìwọ̀n kan òun náà sùn àjọ sùn ni kò wọ́sọ kankan bẹ́ẹ̀ ló ń jarunpá ló ń fọwọ́ gbé mi èmi tí mo ti wọ̀ òkè tí ó ti rẹ̀ mí tí mo kò fẹ́ sùn àǹtí ṣeun mo kò fẹ́ sùn ni àmọ́ inú ń bí mi pé Lára tí mo sọ fún pé kó má sọ fẹ́ni kankan ó lọ sọ fún yàn mo ti sọ fẹ́ni yẹn kí n tó bá a ní nǹkan tí mo bá ṣe mo dákẹ́ mo ń wò ojújọ́ kejì ilẹ̀ mọ́ alọ́bíṣẹ́ báyìí mo wà ní break time wọ́n á gbé oúnjẹ fún mi ìkànnì àwọn cleaner wa from where ó ní pé Sister Dorcas ló ní kó gbé fún mi ó gbé fún mi mo ṣí àǹtí ṣeun oúnjẹ gidi ló wà ń bẹ wẹ́ mo bless ẹ mo jẹ́jẹ́ mo bless ẹ mo jẹ́ bó ti ń lọ sí church Redeem ni mo lọ mo mọ̀ dárúkọ church mi fún yín ni kẹ́ni mo kọ́ mo ti lọ sí church kódà wọ́n ti baptize mi mo dẹ̀ ti wà láàyè choir bẹ́ẹ̀ ni choir ni mo wà tá a sì máa ń kọrin church àmọ́ mi ò kọ́kọ́ fẹ́ join choir o obìnrin yẹ kí n join choir o àǹtí ṣeun ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré mo ń sọ̀rọ̀ bọ̀ ẹlẹ́nà jìnnà mo lọ sí church ìgbà míì tẹ́tẹ́lẹ̀ mi join choir nígbà tó yá tí mo ṣe baptism ta ṣe gbẹ tán wọ́n ní kí ni mo lè ṣe mo ní mo máa ń kọrin mo orin kọ so mo dẹ̀ mo orin kọ mo dẹ̀ lóhùn orin so wọ́n wá ní kí n wá sí choir kan train mi ìgbà tán train mi mo wá ní church mi ò fẹ́ fi nǹkan bẹ́ẹ̀ hàn ní church pé kíní kan mi fẹ́ fi hàn àǹtí ṣeun mi ò mọ̀ pé ẹ̀wọ̀ pastor wa àwọn fúnra lára wọn ara wa ni wọ́n mi ò mọ̀ báwo mo ṣe wá mọ̀ ibo ni mo ti mọ̀ ẹ máa bá mi bọ̀ nígbà tí mo padà èmi ò invite ọ̀rẹ́ mi náà Lára ó lọ sí church nígbà tá a lọ church jọ Sunday church day Lára ní pé kí ni mo fẹ́ jẹ mo ní nísìsiyìí tá a fẹ́ jẹ ó ṣe oúnjẹ tán ìgbà tí mò ń jẹ ó ní kí n lanu ó ń bọ tọ́kì nínú ó ní kí n lanu ó fi sinmi lẹ́nu ó ní kí n fi sẹ́wọ̀n lẹ́nu padà mo rò pé what's wrong with you kí ló ṣe é ó ní kò sí nǹkan kan mo ní
why tó lọ sọ fún Dorcas ó ní kí ló ń sọ fún Dorcas kí ni mi sọ fún Dorcas ó ní òun sọ fún Dorcas tó sọ fún mi ni kò sọ fún mi mo mọ̀ níbi Dorcas ṣe ń wò mí ó ti sọ̀rọ̀ kan fún òun sọ fún lóòótọ́ bó tó sọ fún mi ni kò sọ fún mi sẹ́ẹ̀ honestly speaking kò sọ fún mi but kí ló dé tó lọ sọ fún ìgbà tí yẹn I'm sorry má bínú na are you angry with me I'm not angry you are too beautiful than kí yẹn máa angry pẹ̀lú ẹ lọ ló bá kiss mi lẹ́nu mi lára èmi sọ fún yín wípé kò sí èèyàn tí ìkan nínú àwọn adóbìnrin yìí máa fi ahọ́n wọn kàn lójú ara tí ò ní máa fẹ́ níjọ́ kejì kan tó ṣe bẹ́ẹ̀ fún un èmi sọ fún yín àwọn tó mọ nǹkan tí mò ń sọ yìí wọ́n á ti mọ nǹkan tí mò ń sọ àǹtí Ṣeun ààrẹ tí ń ṣe ó ti ń ṣe má bínú náà kíníkan jẹjẹun àjọfẹ́ lọ wẹ̀ ní kí jẹ́ ká lọ wẹ̀ mo tẹ̀lé lọ sí bedroom àwẹ̀ òun fara nù mí òun fara ro mí òun fara ṣe kíníkan mo ní what do you want sọ fún mi ní I don't want anything ṣé kí n má bẹ̀ẹ́ ṣeré mọ́ ni you want me ó fẹ́ kí n bẹ̀ẹ́ ṣeré àbí ó ní whatever okay ṣó fẹ́ di lesbian no o kò dùn ju kì yẹn lọ tó kó bá dùn lọ máa dókò ẹ I'm not interested in putting my mouth síbi tí o kó àtọ́ máa wọ̀ ó ní what's there I just like the way you touch me if you like the way I touch you inú kó gbà tèmi àbí kó gbà ti àwọn ọkùnrin tó máa ń jù tẹ́ ní gbogbo ògbà nígbà tó máa fẹ́ ṣí ẹ tán ara ẹ máa balẹ̀ wo bọ́ọ̀ ni mi ṣé mi wá bí mo ṣe wà ní ìṣòro ní lọ́kọ why mo máa lọ́kọ okay just come and touch me mo ti miss ẹ tó bá ti miss me okay do you want us to be dating ṣé ká máa date ṣé o lè take care mi bí ọkùnrin ṣe máa ń take care obìnrin owó jẹ́ ká máa date bí ẹ máa take care bí mi ní take care jẹ́ ká máa wò but you promise me for 1 year ò ní súnmọ́ ọkùnrin kankan just me and you báwo ló ń ṣe máa ṣe má worry now ṣé wípé tí wàá okay ni ó hard tó bá hard maybe let me just leave you jẹjẹjẹjẹ má worry ẹjọ́ máa sórí bed I will not touch you that is just that phone mi ti ring Dorcas ló ń pè mí mo lọ pé kan ó ní báwo ni Sunday alẹ́ Sunday yìí ọ̀la ni Monday ó ní yes now pé àdè máa yọra kí ni no ó ní àánú sọ fẹ́ kó ń pò fẹ́ sáré dé program kan ní kan sọ fẹ́ kó pé ẹ̀ ṣe mọ́ ó bá sọ fún tẹ́tìlẹ̀ pé ó fẹ́ rí mi ní Sunday àìsè tí church dé ni so I don't understand wọ́n ní no ó ti ń bá mi sọ̀rọ̀ mo ní no I can't so wọ́n fi kọ́ yẹn disturb títí mo kò sọ pé please I can't come out ilẹ̀ ti ṣú ó ní okay I'm sorry okay next week Sunday ńkọ́ mo ní no problem next week Sunday ó máa rí mi àǹtí Ṣeun lára bá promise mi pé èmi àti wọn a máa date for 1 year òun ní súnmọ́kùnrin promise are you promise ó ní òun promise me don't worry for that 1 year check me wo if you check me if mi ò ṣe ju boyfriend yẹ lọ you can say no but if ma ti ṣe ju boyfriend yẹ lọ you will definitely not going anywhere ó ní okay no problem àǹtí Ṣeun lálẹ́ ẹjọ́ yẹn ó gbára lẹ̀ fún mi mo jẹ́ kó náà drink ó mu ọtí èmi náà mu wine as in àjọ mu wine alcoholic wọn ni o àjọ wà pa ó dì mí mú gbogbo mo ní kó wá ṣe ní ohun tí mo ṣe ohun tí lẹ́mìí àti máa fi ẹnu sí ara obìnrin so bọ́ bí mo ṣe ń mọ ọyàn ẹ̀ mo ní kó náà wà mú tọ̀dọ̀ mi mo fọ ẹnu sí ní gbogbo ọrùn gbogbo ara wọ́n pariwo àjọ enjoy ara wa I use the machine on òun náà use ẹ̀ lórí mi òun náà use machine lórí mi so àjọ enjoy ara wa ni àti Ṣeun àbá parí ẹ̀tọ́ nígbà tó jíjọ Monday tàbí iṣẹ́ Dorcas bá tó wá gbé oúnjẹ fún mi because you don't bring food I'll bring food for us no flags oúnjẹ wá fún mi bí lára ṣe rí nìyẹn lára ní Dorcas wá oúnjẹ fún mi mo ní Dorcas oúnjẹ fún mi mo ní gbàtà délé ó bá ní bọ̀ wọ́n ṣì rò kíní kan mo ní kí ló ń rò Dorcas wá oúnjẹ fún mi yìí are you guys dating mo ní dating so I will dating every woman on this earth ó ní no there's something between you and Dorcas tó fi ń gbóúnjẹ fún ẹ Dorcas ló wá sọ fún ẹ wípé èmi sọ fún wọn àbí so you and Dorcas ẹ wà nínú kankan what do you mean by you and Dorcas ẹ wà nínú kankan kí ló mi